ṣé ẹ rí i pé kàntankàntan ìyàwó Buhari yìí pọ̀? Ó ní kàntankàntan kan lobìnrin tí wọ́n ń pè ní Aishat ìyàwó Buhari yìí o. Ẹ̀bẹ̀ ni ká bọba Aláwùrábí kó má jẹ́ ká tún ríru wọn lórí àlééfà ìjọba Nàìjíríà yìí mọ́, nítorí kó lè tán nú ìwé ìtàn wa pé wọn ò tún nǹkan wa ṣe o, wọ́n bà nǹkan wa jẹ́ ni. Ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n ṣe yìí kò tí ì tó náà nígbà tí wọ́n ń lọ, ìyẹn lọ́sẹ̀ tó kọjá yìí. Ìyàwó Buhari ní káwọn tó ń ṣòfin ṣètò pàtàkì kan tó jẹ́ tààrẹ kan bá ti jẹ nígbà tó bá ti fẹ́ gbéjọba sílẹ̀, owó àjẹmọ́nú àtàwọn nǹkan mèremère yòówù tí wọ́n bá fún un kí wọ́n fún ìyàwó ẹ̀ náà ní tiẹ̀ lọ́tọ̀, kí wọ́n má papọ̀ mọ́ra wọn. Ó ní gẹ́gẹ́ bí ìyàwó ààrẹ ó yẹ káwọn náà lẹ́tọ̀ọ́ sájẹmọ́nú kan táwọn ó máa gbà nígbà tó ti lè jẹ́ pọ́kọ àwọn ló ṣèjọba táwọn sì tì í lẹ́yìn ní gbogbo ìgbà tó fi ń ṣèjọba. Kẹ́nikẹ́ni tó máa sọ pé Aisha sọ dáadáa nítorí kì í ṣòun ni yóò jàǹfààní ohun tó sọ yìí. Kẹ́ ẹ kọ́kọ́ tètè mọ̀ pé lọ́jọ́kọ́jọ́ tí wọ́n bá ṣòfin ráúráú bẹ́ẹ̀ pé kí wọ́n máa fáwọn ìyàwó pírẹ́sídẹ́ǹtì tó bá ti jẹ tó ń lọ náà ní nǹkan àjẹmọ́nú níbi yòówù tíyàwó Buhari bá wà, wọn ó pè kó wá gba tiẹ̀ náà. Ìyẹn ni pé ọ̀rọ̀ tó sọ yìí kò sọ fáwọn tó ń bọ̀ nìkan, ó sọ nítorí òun náà kò fẹ́ jókòó síbì kan kó kàn máa wòran lásán. Ó fẹ́ máa gbádùn kó túbọ̀ máa jàǹfààní tí wọ́n ti ń jẹ nílé ìjọba tẹ́lẹ̀, kódà bí wọn ò tiẹ̀ ṣèjọba mọ́. Kàntankàntan ni ìdí tó fi jẹ́ kàntankàntan ni pé kò sẹ́nikẹ́ni tó dìbò fún ìyàwó ààrẹ kankan. Ààrẹ la dìbò fún, òun la dìbò yàn, kò kàn wá bóyá ó níyàwó tàbí kò níyàwó. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó sọ pé kó mú ìyàwó ẹ̀ wá sílé ìjọba. Níbi tí nǹkan bá ti dáa, kì í ṣe dandan káàrẹ tí wọ́n dìbò yàn mú ìyàwó àtàwọn ọmọ ẹ̀ wá sílé ìjọba. Ilé tiẹ̀ tó ti ń gbé tẹ́lẹ̀ láàrin ìlú ló yẹ káwọn ẹbí ẹ̀ wà, kí wọ́n sì máa ṣiṣẹ́ wọn tí wọ́n ń ṣe lọ. Nígbà tó bá máa ń ṣe pírẹ́sídẹ́ǹtì l'Amẹ́ríkà, àwọn ọmọ rẹ̀ wà ń gbòòrò tí wọ́n ń bá wọn míì ṣiṣẹ́. Wọn ò torí pé bàbá wọn ń lọ ṣèjọba kí wọ́n lọ jókòó tì láti wáṣẹ́ fún wọn. Bí pírẹ́sídẹ́ǹtì kan bá jẹ tó bá ń lọ tí wọ́n bá fún ìyàwó ẹ̀ lówó àtàwọn nǹkan àjẹmọ́nú, níbo ni wọ́n ó kélé yìí sínú ìwé òfin? Òfin ilẹ̀ yìí kò dáyàwó ààrẹ mọ̀ nítorí wọn ò dìbò fún un. Lójú òfin wa, ilé ọkọ rẹ̀ lobìnrin náà wà, gbogbo iṣẹ́ yòówù kó sì ṣe ọkọ ẹ̀ ló ṣe é fún. Bájẹmọ́nú kan bá wà ń bẹ́ẹ̀, ọkọ ẹ̀ ni yóò san fún un. Ọ̀rọ̀ náà kò yàtọ̀ sí kí gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba lọ́kùnrin tó sì wà ń pò pàtàkì tí wọ́n ti di dàrẹ́tọ̀ tàbákọ̀wé àgbà permanent secretary kí wọ́n fẹ́ máa lọ, kí wọ́n ní kí wọ́n lọ máwọn ìyàwó àwọn wá káwọn náà wá gbàjẹmọ́nú. Tàbí inú pírẹ́sídẹ́ǹtì tó wá lọ́dún 8 ń pò àti permanent secretary tó fọdún 35 sùn orílẹ̀-èdè bàbá rẹ̀. Ta ló ṣe pàtàkì jùlọ láàrin wọn? Ta ló ṣiṣẹ́ fún ìlú jùlọ? Gbogbo à ń fún ìyàwó pírẹ́sídẹ́ǹtì lọ́fíìsì, à ń káwọn òṣìṣẹ́ ìjọba sí i lábẹ́ yìí, kàtìkàtì lásán ni. Ọ̀nà kówó jẹ àti ṣòwò ìlú báṣubàṣu ni. Èyí tó sì burú ń bẹ̀ ni pé kinní náà ò bófin mu, àwọn èèyàn yìí kàn ń fagídí ṣe é ni. Nígbà táwọn Babangida sì ti bẹ̀rẹ̀ ráúráú náà lọ́jọ́ sí, gbogbo àwọn ìyàwó yìí lórí ibi àǹfààní láti máa jayé pẹ̀lú ọkọ wọn. Kò sẹ́ni tó mọ ìyàwó Yakubu Gowon nílé ìjọba, kò sẹ́ni tó mọ ti Muritala nílé ìjọba, kò sẹ́ni tó mọ t'Ọbásanjọ́ ńgbà tó ń ṣèjọba ológun, kò sẹ́ni tó mọ̀ bóyá Ṣàgàrí níyàwó tàbí kò níyàwó. Bẹ́ẹ̀ ńgbà tí Buhari yìí kan náà kọ́kọ́ wá ṣèjọba ní 1984, ìyàwó àkọ́fẹ́ tó wà pẹ̀lú ẹ̀ ńgbà náà kò sẹ́ni tó mọ orúkọ ẹ̀. Babangida ló dé tí Mariam bẹ́gbẹ́ ẹ̀ yọ tó bẹ̀rẹ̀ better life. Látìgbà náà ni rádaràda yìí sì ti bẹ̀rẹ̀. Táwọn ìyàwó pírẹ́sídẹ́ǹtì náà bẹ̀rẹ̀ ayé alábátà tiwọn. Ayé alábátà náà ni wọ́n jẹ tí ò tó yìí. Aishat tún ní káwọn ọmọ Nàìjíríà máa sanwó fẹ̀yìntì fáwọn. Àwọn alájẹbánu, àwọn aṣòfin tó ń bọ̀ yóò gbọ́dọ̀ gbọ́rọ̀ jatijati yìí wò ń bì kankan o. Bẹ́ẹ̀ níjọba tó ń bọ̀ gbọ́dọ̀ yẹ kinní náà wò pàápàá. Ìdí ni pé kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀, àṣejù bàbá àṣetẹ́ lásán ni. Àti pé báwọn tó ń ṣèjọba bá bẹ̀rẹ̀ yóò di wàhálà gidi ń gbẹ̀yìn, nítorí àwọn ọ̀gá iléeṣẹ́ ìjọba náà ò lòdì dandan kí wọ́n sanwó fẹ̀yìntì fáwọn ìyàwó àwọn. Ẹ má ṣe o, ohun tí ò dáa rárá ni, ohun tí ò dáa ò sì dáa. Ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.